kò mọ tí ó wí mọ́ látijọ́ ẹ̀ tó ti ń pledge bí ọmọ primary school ọ̀nà wo gan ló gbà wúlò fún ìlú Ògbómọ̀ṣọ́. dákẹ́ ẹnu ẹ̀ Mr. I pledge ọ̀nà kan gbòógì tí ìlú Ògbómọ̀ṣọ́ fi ń retí àtìlẹ́yìn rẹ̀ ní gbígba káàdì ìdìbò rẹ̀ kí o sì dìbò ní ọjọ́ ìdìbò. òǹkà iye àwọn tó fi orúkọ sílẹ̀ fún káàdì ìdìbò tí wọ́n sì dìbò wà lára ọgbọ́n tí ìjọba fi ń mọ iye àwọn ènìyàn tó wà ní ìlú kan. pípín ẹ̀tọ́ àti búrùjì Nàìjíríà fún ìlú kọ̀ọ̀kan ó wà lọ́wọ́ bí ìlú kọ̀ọ̀kan bá ṣe pọ̀ ní ìforúkọsílẹ̀. gba káàdì ìdìbò rẹ lákòókò yìí kí o sì pamọ́ di ọjọ́ ìdìbò. online registration yóò bẹ̀rẹ̀ ní 18th of August ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n 25th of August ní ìforúkọsílẹ̀ ojúkojú ní àwọn INEC offices ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan. ìkéde yìí wá láti ọwọ́ Chief Dr. AVMJB Adigun retired akọgun ti gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ pẹ̀lú yèyé akọgun Chief Mrs. Ellen Adigun. ọ̀wájú Ògbómọ̀ṣọ́ ti dàràbà ńlá apá òkà. Development day everywhere. No be politician where they talk only. Na king where they act, he no dey fall. Roads they open, jobs they rise. Ogbomoso begin shine. bàbá tàn l'Ógbómọ̀ṣọ́ ojúṣe gbogbo wa ni àjọṣe ni. bàbá tàn nílẹ̀ Ògbómọ̀ṣọ́ mo lájọṣe ni àjọṣe gbogbo wa ni. Ògbómọ̀ṣọ́ ajílẹ̀ ti pandogun àyàkókò nà kí ajímu tábà ogun wọ́n lè lẹ́yìn ilé ara wájú. Ògbómọ̀ṣọ́ láwa lè tó tẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́. bámi Chief Dr. AVMJB Adigun retired akọgun ti l'Ògbómọ̀ṣọ́ àwọn ni wọ́n ṣe agbátẹrù ètò yìí. àwọn odidi pátápátá wọ́n jọ ń ṣe é ní o. àwọn tó jẹ́ pé tẹ̀síwájú ìlú yìí ó jẹ wọ́n lógún. apara wọn náà ti mú wá mọ́ọ̀mí ẹlẹ́n mo kẹ́yìn náà o. ó kí Àrẹ̀mú Ṣẹ́gun Kútì alátìkó fétò inú àmọ́ tẹ̀síwájú. iṣẹ́ ń bẹ fún alẹ́ ní láti jẹ́ẹ̀dógún láti bẹ̀rẹ̀ sí yànnàná ọ̀rọ̀ nípa káàdì ìdìbò. mo kí Àyàngbádé Ọpẹ́yẹmí àdẹ̀wálé agbára ní bá mi tí wọ́n ń sọjọ́ òbí lọ́jọ́ tèní. bá mi Àrẹ̀mú díákónì ni wọ́n Jésè Sọjí wọ́n wà ní Ògbómọ̀ṣọ́ la wà. Ògbómọ̀ṣọ́ odidi ọmọ ẹgbẹ́ odidi ni àwọn náà. àwọn ni wọ́n ń sọjọ́ òbí lónìí àmì ní àná ọgbọ̀njọ́ oṣù kẹjọ ní ọjọ́ ìbí Dikin Àrẹ̀mú Jésè Sọjí. mo kí yín o ẹ máa tẹ̀síwájú. tọ́ àwọn tá a wà nílé iṣẹ́ ń bẹ fún wa. Education Summit ọjọ́ mélòó nù ọjọ́ 10 lónìí kan on the 9 oṣù kẹsàn-án àmọ́ retí wa ní Great Hall ní LAUTECH láago 10 àárọ̀ àmọ́ retí wa. ẹ bá pàdé bá mi Ṣèyí Mákindé bá mi Orúmọ́gẹ̀gẹ̀ bá mi Ajíbóyè ọ̀jọ̀gbọ́nù ẹ wá pàdé wọn àjọṣe ni ilẹ̀ yóò sì máa gòkè àgbà àmọ́ tẹ̀síwájú. àwọn ọ̀jọ̀gbọ́n ń bẹ nílé agbára ẹ̀yin tẹ́ wà nílé a ti sọ̀rọ̀ níjẹ̀ẹ́dógún a ti sọ̀rọ̀ ní Sunday tó kọjá nípa bá a ṣe gba káàdì ìdìbò wa látòrí ayélujára olójúkojú. kí ni ìrírí yín? kí ni ìlàkọjá yín? kí ni òye yín? kí lẹ fẹ́ mọ̀? torí pé a fẹ́ kí ìlú yìí gòkè àgbà òun ni wọ́n mọ̀ ẹ̀yẹ́ mọ̀ ti ìbéèrè sí alátiléwá àwọn ó sì mọ̀ dá yín lóhùn. èmi ó ṣe ìbéèrè kékeré láàrin ìṣẹ́jú mélòó kan wọ́n wá sílẹ̀kùnlẹ̀ fún yín bí ìṣẹ́jú 10 bí jù bẹ́ẹ̀ lọ. ẹ̀yin wọ́n máa béèrè ìbéèrè tí ò bá yé yín nípa ọ̀rọ̀ káàdì ìdìbò tí a fẹ́ gbà yìí. bá mi ẹ kí wa kẹfọn lórúkọ yín. ẹ kálẹ́ o olóòtú ẹ kálẹ́ gbogbo àwọn èèyàn nílé o àjíǹdera yóò máa jẹ́ o àdúpẹ́. orúkọ mi ni Rẹ̀mí Adéwálé à ń ṣojú ẹgbẹ́ ODDA nípa mobilization fún ètò gbígba káàdì ìdìbò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. bá mi olóòtú ẹ ṣé gan gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ lákọ̀tún nílé lóko a kí yín pé kálẹ́ o ẹ kú ìfetísílẹ̀ fún ètò yìí adúpẹ́ lọ́wọ́ yín gidi gan ni. orúkọ tèmi ni Adépọ̀jù Gabriel òṣìṣẹ́ fẹ̀yìntì ni èmi àti èkejì mi tó sọ̀rọ̀ tán láìpẹ́ yìí nílé iṣẹ́ INEC. ìrírí tiwa táwa nígbà tá a bá ní sẹ́tà fẹ̀yìntì ló jẹ́ ká dìde lórúkọ ẹgbẹ́ ODDA láti ṣe takuntakun lórí iṣẹ́ tó lọ lọ́wọ́ báyìí. iṣẹ́ gbogbo wa ni o ẹ ṣé gan. ẹ dákun ẹ bá ń kí àkọgùn ká tó kàn lọ sẹ́. tó
àwọn akọgun adúpẹ́ lọ́wọ́ yín o aṣíwájú ńlá ni yín aṣíwájú dára ni yín ẹ máa lọ síwájú gbogbo olùwà fún yín ṣe o ìlú ó tì yín lẹ́yìn pẹ̀lú ògo Ọlọ́run ète àti èrò tí ẹ ní fún ètò yìí fún ìdàgbàsókè Ògbómọ̀ṣọ́ yóò wá sí ìmúṣẹ. àmín lórúkọ Jésù ẹ ṣeun tó ẹ jẹ́ wá bẹ̀rẹ̀ báyìí a ti wá kéde ìjẹ̀dógún Sunday tó kọjá bẹ́ẹ̀ náà ni èsì wo lẹ́yìn gan ti gbọ́ nígboro sáwọn èèyàn dìde l'Ógbómọ̀ṣọ́ láti ṣe lórí ayélujára àti ní ojúkojú. A lọ káàkiri ẹ̀yin náà lọ káàkiri. A lọ káàkiri gbogbo àwọn ilé-iṣẹ́ INEC north ní south ní Oríire àti Ìkòyí àti Oríire àti Sùúrùlérè láti àpò ara ilẹ̀ tí gbowó a lọ káàkiri bẹ́ẹ̀ ni. Ohun tí a rí ni pé níjọ́ kìíní wọ́n jáde yáyáyá ṣùgbọ́n lẹ́yìn ìgbà yẹn ó dà pé àti rífà sẹ́yìn díẹ̀díẹ̀ nígbà tí a dẹ̀ wo gbogbo ètò tí wọ́n ti ṣe òǹkà tó wà nílẹ̀ ó kéré jọjọ tá a bá fi àfiwé rẹ̀ sí àwọn ti ìjọba ìbílẹ̀ yòókù ní tó yàtọ̀ sílùú Ògbómọ̀ṣọ́ tẹ́ bá wo orú ìpínlẹ̀ Ọ̀ṣun nìsín mo rí i pé tẹ́ bá wo fígọ̀ wọn ó lágbára wọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí láti ó lágbára gan ni. ẹ̀yin ti lọ́gbọ́n nú pé ẹ ti ṣiṣẹ́ pẹ̀lú wọn rí bẹ́ẹ̀ni ẹ wá wò lábẹ́nú pé lọ́sùn bó ni ṣiṣẹ́ jáde fún kọ́lẹ̀ bẹ́ẹ̀ni ẹ kọ̀ǹpì àmọ́ ti Ògbómọ̀ṣọ́ wọ́n pé ti wá kéré àbí. ó kéré jọjọ so aláti jáde ni o àrò yín ẹ dákun gbogbo ilé ó gbà fún ìfarajìn nítorí pé tá a bá lọ ó lè máa gbàsíkò wa ẹ mọ̀ jà ẹ dákun mo fẹ́ ká fásitì lẹ̀ fún ni yọkàn náà ni Ọlọ́run bá wa ṣe á tún ṣàlàyé lórí tó yẹ gbogbo akọ́lẹ́ ká lọ o lẹ́yìn àwọn tí wọ́n ẹsẹ̀ fẹ́ forúkọ sílẹ̀ nígbà àkọ́kọ́ tí wọn ò forúkọ sílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí tí wọn ò tí ì ní káàdì ìdìbò rí láyé wọn rí àwọn yẹn gangan ni wọ́n lè lọ sí iléeṣẹ́ ìdìbò INEC ní ìjọba ìbílẹ̀ wọn kódà àwọn náà kó lè kó àwọn yẹn náà lọ àwọn náà lè rọ̀ fẹ́ láti kọ́kọ́ lọ ṣe pre-registration online kó lè ba ìyá wọn tó yẹ pé tó kù ní pé kọ́kàn débẹ̀ kọ́kàn gba ìka wọn àti àwòrán ojú wọn ní kókò tí wọ́n ṣe ń bẹ̀ ìyẹn ò ní gbà wọn ju ìṣẹ́jú márùn lọ tí wọ́n fi kúrò ń bẹ̀ ṣùgbọ́n tí wọn bá lórí ọ̀fẹ́ àti lè ṣe báyà wọn ò ní fóònù lọ́wọ́ ni tàbí wọn fẹ́ ṣe wọ́n sì lè lọ síbẹ̀ náà wọ́n bá wọn bẹ̀ láti bẹ̀rẹ̀ àwọn àpapọ̀ wọn díẹ̀ ṣùgbọ́n lẹ́yìn àwọn yẹn èmi ni káàdì mi sọnù mo fẹ́ gbà míì ni èmi ni mo ti sípò padà mi tí wọ́n tẹ́tẹ́lẹ̀ mo ti lọ sípò míì ni mo fẹ́ dá ìbò mi padà bí mo wà ń sìn ni tàbí èmi ni wípé bóyá káàdì mi ojú ẹ̀ ti sí dọ́nù àbí mo fẹ́ pààrọ̀ orúkọ mi mo fẹ́ ṣe àtúnṣe nínú orúkọ tàbí ọjọ́ ìbí mi tó wà lórí káàdì tẹ́lẹ̀ yẹn àwọn wọ̀nyẹn tí a bá lè fẹ́ lè lò lórí fóònù wa a ò lẹ́tọ̀ọ́ rárá láti lọ síbẹ̀ rárá gbogbo ẹ parí pátá tó fóònù wa ni a ó kàn fi pamọ́ a ó screenshot níta bá ṣe lórí fóònù wa yẹn á fi pamọ́ nígbà wọn bá ń pín káàdì a kàn lọ gba mọ́ káàdì wa ni so eléyìí ni ó dín kù pé gbogbo akọ́lọ́ ọmọ ìkọ́lẹ́ ká mọ́ lọ síbẹ̀ eléyìí ni òye ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ń lọ síbẹ̀ gbogbo akọ́lọ́ ká lọ síbẹ̀ o. àwọn káàdì mi parẹ́ kò nílò kan lọ sí INEC office kò sí lórí fóònù fúnra wọn. bẹ́ẹ̀ni ń pààrọ̀ gbogbo kò nílò kan lọ sí INEC office. bẹ́ẹ̀ni orí fóònù wọn wọ́n ti ṣe fún ara wọn. bẹ́ẹ̀ni àbí ká lọ sí kàfé kan tòsí. bẹ́ẹ̀ni. ẹ dákun ẹ máa ń gbé kámẹ́rà mi microphone sígun bí kí lẹ lérò pé ó fà á tó fi jẹ́ pé a fà sẹ́yìn díẹ̀ láti tamara kí a lè bá aṣojúṣe wa láti gba káàdì ìdìbò l'Ógbómọ̀ṣọ́. well ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló rọ̀ mọ́ àìjáta wà ń bẹ̀ àìmọ̀ wúlò káàdì gan tún wà ń bẹ̀ àìráyè ń gbá mi pé mo níṣẹ́ mi tí mo fẹ́ lọ ṣe iṣẹ́ gan náà dẹ̀ lélẹ́yìn náà iṣẹ́ gidi ni o lájẹ́ bí ká lọ ṣe àkọ́kọ́ tá tún lè rò pé bóyá èèyàn máa ń pọ̀ ń bẹ̀ gẹ́gẹ́ bí ẹnìkejì mi ṣe sọ wọ́n ti pé kíní tó yẹ pé kò lè gbà yẹn ju ṣẹ́jú márùn lọ tí wọ́n bá débẹ̀ kọ́kọ́ ṣe tó ń pè ní pre-registration online kóòdù ajáde fún ẹ kóòdù yẹn ni wàá mú dọ́dọ̀ wọn tó bá ti mú dọ́dọ̀ wọn ìyẹn ò gbà yẹn ní ìṣẹ́jú márùn láti ṣe so kò pé bóyá wọ́n waste time mi o ìyẹn ò sí ń bẹ̀ mọ́ ìyẹn ò sí ń bẹ̀ dẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ náà ẹlòmí sọ pé aago 6 lòun ti dé ọ́fíìsì àjọ elétò ìdìbò aago 9 ni wọ́n bẹ̀rẹ̀ wọ́n á ti dé láti aago 8 ṣùgbọ́n àwọn náà ṣe tó nulẹ̀ aago 9 ni gangan ni machine abẹ́rẹ́ iṣẹ́ ó ti di aago 3 kan tó di pé wọ́n sì wọ́ sẹ́. bẹ́ẹ̀ni. ẹ̀yin tẹ́ wà lé mo fẹ́ sí ojú òpó sílẹ̀ ìbéèrè pọ̀ nù tèmi o ṣùgbọ́n mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ní àwọn ìlà kọjá kan àwọn ìpèníjà kan mo fẹ́ kẹ́ ẹ pè wọlé kẹ́ ẹ béèrè 08061998459 ẹ̀rí kó yá mi lónìí láti tìrì sí ojú òpó fún wa gbogbo ohun tí ò bá yé yín pátápátá ẹ dákun ẹ béèrè
nítorí wípé ìyá mi kan pè mí ń jò ní ó lẹ́ni tí ọba ti ní káàdì ìdìbò tábà kólé sádé láti ìlú èbó ó là ní pọ́nmọ́ rẹ̀ ń sẹ́ ìyá sì mí ni ó ní sọ́jí àní fún wọn ń sẹ́ ẹ kálẹ́ o ẹ ṣeun ẹ ṣeun. ń gbọ́. Gbogbo ètò yẹn náà wà ń sẹpẹ́ fáwọn tí ò ní Android phone láti lè register online bẹ́ẹ̀ bá dé ibẹ̀ lọ́jọ́ tẹ́ lọ yẹn gan àwọn kan náà ti fara wọn jìn pé láti máa ràn wá lọ́wọ́ pé ká ṣe fún yín lórí ẹ̀rọ ayélujára wọn láì gba kọ́bọ̀ lọ́wọ́ yín. ó dìde ètò ti lé àwọn èèyàn kan. bẹ́ẹ̀ ni in fact wọ́n ṣe ètò yìí. tẹ́ ẹ gbọ́ ẹ̀yin tẹ́ ẹ ní fóònù ara yín akọgun ti kó àwọn èèyàn sí igun kọ̀ọ̀kan ẹ dákun ẹ lọ́bẹ̀ ó dìde ti fàyàn síbẹ̀ ẹ lọ sí INEC ọ́fíìsì wọ́n bá yín ṣe. hello orúkọ yín o mo ń gbọ́ yín o. àmì ẹ ṣeun ẹ ṣeun. hello orúkọ yín o. sẹ́yìn ti lọ ṣe. ìbéèrè tó fẹ́ béèrè. àwọn tó wà ń tẹ̀lé fún kí ẹ̀ máa pẹ́ sọ̀rọ̀ lérè ìrẹsàdú ni. lẹ́kìrì ẹ̀yìn lówó lọ́fíìsì wọn wà. ó sì dènà. káwọn ọ̀pọ̀kẹ́ ọ̀sẹ̀ yìí ti fẹ́ láti lọ pé láti fi àyè lẹ̀. pé báwo fi máa pẹ́ sí word by word. ètò yẹn ò tí ì dé kó lọ sí word by word now ṣùgbọ́n bẹ́ẹ̀ ó sì ń lọ síbẹ̀ ṣùgbọ́n ibi tó wà ní Orísun local government ibẹ̀ gan-an tí ní ká máa ṣe ń sìn àárọ̀ àwọn èèyàn náà tẹ́ pé gẹ́gẹ́ bí arábìnrin wa ṣe sọ pé bóyá ibi tó ń gbé jìnnà sí ibẹ̀ tọ̀ ara ìfarajìn náà nìyẹn fúnlé Ògbómọ̀ṣọ́ wọ́n bá tẹ̀lé ìnáwó ńkọ́ sí wọn nílò bí ìnáwó wọ́n ní wébi ìnáwó jìnnà. hello ẹ kálẹ̀ orúkọ yín o. orúkọ mi ni ọlọ́dẹ̀jọ́ ilé. ẹ ṣeun. láti ọjà Jàǹgó. ẹ ṣe. àwọn tá a bá wà lọ́jà Jàǹgó ń bó láti lọ sí. ń gbọ́ ọjà Jàǹgó. ọjà Jàǹgó south nìyẹn. south nìyẹn. Ògbómọ̀ṣọ́ south ẹ lọ sí INEC office tó kọjú sí aláròmọlé tó wà lẹ́gbẹ̀ẹ́ secretariat tó kọjú sí àgọ́ ọlọ́pàá. aago 9 sí aago 3 ni kò nídìí kẹ́ ẹ jí lọ. hello. hello ẹ kálẹ̀ orúkọ yín o. yes. hello àgbọ̀ yín. kí ni yẹn. ọ̀nà jìnnà ní káńsù bí lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn pé òṣìṣẹ́ ètò owó ọkọ̀ lọ́wọ́ àwọn èèyàn èyí ń fà á ní tí máa lè ṣe ni wípé tó bá tó àkókò káwọn olóṣèlú ó pẹnu pọ̀ ní gbọ́dọ̀ ní agbègbè kọ̀ọ̀kan yóò sún mọ́ àwọn èèyàn yóò ra àwọn èèyàn lọ́wọ́ láti lè forúkọ sílẹ̀ dáadáa nínú Ògbómọ̀ṣọ́ èyí ń fà á. ẹ dákun ẹ máa dáhùn sí ọ̀rọ̀ yìí òkun lóṣèlú tàbí yìí. tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ sí ni pé ntí àwọn àjọ tó ìgbìmọ̀ INEC gbé kalẹ̀ lẹ́yìn iléeṣẹ́ wọn ni wọ́n ti lè dọ́nà àwọn ti lè máa ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí sáà pé ètò àti kọjá lọ kọ́tù pé àdìbò tó kọjá lọ yẹn ó dàbí ni pé ńgbà tí ń parí lọ tán wọ́n fi àsùkọ́lẹ̀ táwọn kan wọ́n ń gbé súnmọ́ àwọn ènìyàn wọ́ọ̀dù a ò tí ì mọ̀ bóyá INEC tún ṣe ètò yìí àbí wọn ò ní ṣe ṣùgbọ́n a gbọ́dọ̀ dúró de àkókò yẹn alẹ́ ni wọ́n ṣe kí wọ́n má ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí kí kálukú wa ká gbìyànjú èyí tó rọrùn ni pé kákọ́ máa ṣe lórí fóònù náà ládùúgbò wa àárẹ̀ ni àárẹ̀ ẹbí àárẹ̀ ọmọ kan àbọ̀rẹ̀ kan tó ní fóònù lọ́wọ́ bó ṣe ti àwọn tó ń ṣe aláwọ̀ kan náà ni tí wọ́n ò ṣe rí gan wọ́n ní kó bá wọn ṣe kó ti bá wọn rẹ́gísítà rẹ̀ kó ti wà lórí àwọn àkàpọ̀ INEC báyìí jẹ́ pé àwọn tí kọ̀yọ̀kan lọ rárá tó wọn lọ bẹ̀rẹ̀ rárá tó tiẹ̀ ni àwọn yẹn náà tó bá dúró àdúgbò wọn àbí ibi kàfé kan wọn ò rí àwọn tí wọ́n bá wọn ṣe bó ṣe chọ́ọ̀chì á lọ káàkiri chọ́ọ̀chì láìpẹ́ yìí náà á máa lọ káàkiri ilé ìjọsìn káàkiri láti máa fún àwọn ọmọ ìjọsìn wọn chọ́ọ̀chì tèmi lónìí Olùṣèyí Baptist Church èmi ṣe ìfilọ̀ rẹ̀ mo ti rí àwọn ọ̀dọ́ wa kan tó ní ṣe fáwọn ènìyàn nínú ìjọsìn wa lónìí so ẹ jẹ́ kí á tẹ̀síwájú lórí eléyìí ẹ dákun egbò tó wà lẹ́yìn sí ni pé
ká mọ̀ sọ pé bóyá ó jìnnà sí wa iṣẹ́ gbogbo wa ni iṣẹ́ ìlú ni o ọ̀rọ̀ ìlú ni o Ọlọ́run ràn wá lọ́wọ́ o. àwọn mo rò pé àwọn arí ìmáàmù náà ní Ògbómọ̀ṣọ́ àwọn náà dẹ̀ ti wọ́n ṣílẹ̀kùn fún wa ni wọ́n dẹ̀ ṣèlérí pé tó àṣẹ fún Ògbómọ̀ṣọ́ èyí ó ṣeé ṣe mo mọ̀ pé níjọ́ Jímọ̀ tó lọ àwọn ọmọ tó yẹ pé tọ̀ Ọlọ́run náà fún wọn ní talent láti lè tẹ ẹ̀rọ yìí fi ṣe ríbi àwọn náà ṣiṣẹ́ fáwọn èèyàn so gbogbo ọ̀nà la fi ń ṣe pé kí rọrùn dé bá àwọn èèyàn láti jẹ́ pé wọ́n rí ètò yìí ṣe. ẹ dákun tá a bá nínú ìwé rẹ̀ ṣáájú láti rẹ̀ gbà á mọ̀ wá sí ẹ fijọ́ kan lé ẹ dákun fọlọ́nbẹ̀ yín o. hello ẹ ṣe orúkọ yín o. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé àwa tí káàdì wa pé mọ́tò wa ti parí á lọ sí ìṣọ̀gùn náà ní àbí á fi lórí. gbọ́ fóònù ti fọ́tò parí lórí. replacement yẹn ni bàbá ẹ lè parí gbogbo ẹ ṣé pé ẹ ti ní data nínú àkóso INEC so ẹ lè parí iṣẹ́ sí lórí fóònù ẹ lè parí ẹ lórí fóònù bẹ́ẹ̀ bá dẹ̀ fẹ́ lọ náà tẹ́yìn náà fẹ́ fi nájú lọ déédéé ni wọ́n á dá yín lò nínú ọ́fíìsì but à ń rọ àwọn ìfẹ́ pé replacement ni o àwọn fẹ́ gbé láti àdúgbò kan tí mo ń gbé mo fẹ́ bọ́ sí àdúgbò kan ẹ jẹ́ kí wọ́n parí ẹ lórí fóònù wọn yóò rọrùn kò dẹ̀ ní jẹ́ pé bóyá à ń waste time bẹ́ẹ̀. hello ẹ kálẹ̀ orúkọ yín o ẹ ṣeun o. ẹ̀dá ọ̀nà ní Solomon ọmọọba fúnfúndé kéèdọ̀. ẹ ṣeun. àwọn tá a ti ní káàdì tẹ́lẹ̀ ẹbí kò yẹ ká lọ. àgbà nìyí. tí àwọn tí káàdì wọn ti bàjẹ́ tó ti ya ó yẹ kí wọ́n pé kíní wá sí wọ́ọ̀dù ni ẹlòmíì ò lè lọ sí south local government. nígbà náà kìlọ̀ wọ́n gbé wọn gọ. ìtọ́jà pàdé ọ̀rọ̀ ẹgbẹ́ wọn gbé sí word by word àwọn èèyàn ò lè lọ ìmọ̀ràn ti nínú ọlọ́run náà. ẹ bá ń respond sí tó sọ̀rọ̀. ọmọ ọba Abógundé ìbéèrè yín àkọ́kọ́ ẹ tó ti káàdì lọ́wọ́ tí yàn kó wọ́n sí káàdì rẹ̀ tí yàn kó wọ́n mú kọ́mọ̀ dà ẹ̀ láàmú rárá nǹkan kó wọ́n sí káàdì kó ní nǹkan lọ síbẹ̀ káàdì yín sì wà valid ó sì ṣe é lò kò tí ì bàjẹ́ nǹkan kò ṣe é àwọn tí nǹkan wọn bá ṣe káàdì wọn náà dandan kọ́ ni kí wọ́n lọ sílé dandan kọ́ ni kí wọ́n lọ sílé INEC ṣe kí wọ́n wá tó bá ní adúlọ́tò fún wọn ládùúgbò wọn bó sọ ọmọ bó ṣàbúrò bó ṣẹ̀gbọ́n ládùúgbò wọn bá wọn ṣe láì nàkọ́bọ̀ rárá fúnra wọn ó ṣe bẹ́ẹ̀ yóò sì parí ẹ̀ síbẹ̀ wọ́n sì sọ̀mìtì ẹ̀ síbẹ̀ gbogbo ẹ̀ pátá INEC ti fìṣètò ẹ̀ síbẹ̀ ẹ̀ tó tẹ̀ fẹ́ ṣe aláwọ̀ kan tí ò ṣe rí ẹni tí káàdì ẹ̀ sọnù ẹni tí káàdì ẹ̀ ti parẹ́ abẹ́rẹ́ tó ti sípò padà síbì kan gbogbo ẹ̀ pátá wà gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ tán ṣètò ẹ̀ síbẹ̀ kò ní ká lọ sí ilé tó INEC a lè ṣèyẹ fúnra wa báàbá ní fóònù àdán tó ní fóònù lẹ́gbẹ̀ẹ́ wa kò lè burúkú káwọn tó ní fóònù lẹ́gbẹ̀ẹ́ wa tàbí láyìíká wa Ọlọ́run ràn wá lọ́wọ́. olóòtú lórí yẹn náà mo wọ cyber àbíkan náà ní àdúgbò wa níjọ́ òní bàbá kan débẹ̀ ó ní òun fẹ́ ṣe kíní transfer INEC òun wọ́n dẹ̀ bá a ṣe mi rò pé gbà ju 200 naira lọ́wọ́ ẹ̀ ìyẹn ò ní kankan ṣe pẹ̀lú INEC tẹ́wà sọpọ́ náà jìn pé tọ̀ èmi wo ọ̀kadà lọ sí iléeṣẹ́ INEC aláwọn tó ń ṣe bí kọ̀ǹpútà kíní ládùúgbò wa ẹ wọlé ẹ̀yìn nìyẹn kì í ṣe pé bóyá INEC gbowó lọ́wọ́ yín mi dẹ̀ rò pé tó ń gbà lọ́wọ́ bàbá yẹn gan ó jẹ́ ní tó nira tọ́. ẹ dákun jẹ́ kí n béèrè kan ẹni tí ó wà nílẹ̀ nísìnyí káàtì ẹ̀ sọ pé àwa àti Ọ̀ṣun à ń jà sí ẹ̀tọ́ kankan lọ́dọ̀ federal government ní ìsìn Ọ̀ṣun wọ́n ti fi nọ́mbà nà wá báyìí. wọ́n fi nà wá o wọ́n fi nà wá. ṣé ẹ̀tọ́ ò ní bọ́ lọ́wọ́ wa pẹ̀lú bá ti ń ṣe yìí. kí ló kó wá sórí tébù ní nísìn. ṣé ẹ ti gbọ́ dọ́kí. eléyìí mú mi láti ó jẹ́ ìpèníjà fún wa àti fún gbogbo àwọn olóṣèlú pátápátá èmi ò dákẹ́ bẹ́ẹ̀ kankan ọ̀rọ̀ ìlú là ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ẹ̀yin olóṣèlú pátá ẹ jáde sígboro iṣẹ́ dọwọ́ yín báyìí o ODD ètò jáde wọn ń sọ olóṣèlú o wọ́n ń ṣiṣẹ́ fún ìlú Ògbómọ̀ṣọ́ ni fún ìyàbọ̀ tó Ògbómọ̀ṣọ́ ni ẹ̀yin olóṣèlú ẹgbẹ́ A ẹgbẹ́ B ẹgbẹ́ C ẹgbẹ́ D ẹ jáde ẹ lọ pe àwọn èèyàn jáde torí ẹ̀yin ni irinṣẹ́ yìí máa wúlò fún jù láti kò bá tó ẹ dákun àbárò yín ni gbogbo táwọn èèyàn ń kọ̀ǹplé wọ̀nyí ẹ̀yin lẹ́yìn mọ̀ lẹ́sẹ̀ lẹ́sẹ̀ tó fi lè rọrùn láti ràn wọ́n lọ́wọ́ Ọlọ́run ràn yín lọ́wọ́ o. ẹ dákun ẹ̀yin olóṣèlú wa ìpè yìí ẹ di amúlò hello orúkọ yín o. yes. kí ni ìbéèrè yín o. kò nílò kẹ́ gbà mí ẹ bá ti ní kan tẹ́lẹ̀ ẹ
mọ́ gbà mí am I correct? Yes. Hello. Kò expire. Ẹ ṣe orúkọ yín. Kí ni ìbéèrè yín? Waterworks. Okay. Ẹ jẹ́ kí n clear àwọn kan sà. Ẹ ṣeun sà. Ẹ jẹ́ kí n clear àwọn àtàwọn nílé. Ṣé ẹ̀yin tẹ́ ẹ jókòó yìí ṣé INEC staff ní lọ́lọ́ báyìí? Àti fẹ̀yìntì o. SANEC ló rán yín wá bí. INEC ló rán wa wá o. Torí ẹ̀yin ni wọ́n ń tì í sí ní ìsìn báyìí. Á ṣàlàyé fún wọn náà ni. Ó yẹ ṣàlàyé. Nítorí ọmọ ògbóǹtarọ̀ náà jẹ́ pé káwọn náà jáde wá pẹ̀lú ìlú tá a ti rí tá a ti ṣe sẹ́yìn àwọn náà fi wá sí báyìí. Ìtawà náà nílò láti contribute sí ìdàgbàsókè Ògbómọ̀ṣọ́ làwọn náà ń ṣe lọ́wọ́ sí yìí o. Ntí INEC gbé kalẹ̀ ni kò ṣeé yí padà. Nígbà wá tásìkò tó bá fẹ́ máa gbé káàkiri wọ́n sọ bí ìtẹ́tọ́ lọ tí wọ́n bá ṣe ni àmọ́ bí wọ́n ṣe o. A ò lè sọ ẹ méjì àti ìdòdì àsìkò yẹn ẹ jẹ́ á jáde fúnra wá ń sìn ní Ọlọ́run ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ á ṣe ilé ìfowópamọ́sọ mo fọlọ́run bẹ̀ wá káyé pledge I pledge to Gbómọ̀ṣọ́ my lovely city. Láì lọ gba káàdì ìdìbò. Hello. Orúkọ yín o. Ẹ ṣeun kí n béèrè yín. Ẹ ṣeun mi. Tí a fẹ́ pàtàkì nígbà pé o ti fún mi kan a fẹ́ lọ káàdì alápàtà níbẹ̀ lọ́wọ́ òsì mi. Kápá fẹ́ gba ti rí nọ́ọ̀sì ní ìṣòro tí mo lè kọ́ ni fún mi ní ọ̀hún. So nílò kó lọ sí INEC office. Wọn ò nílò kan lọ sí INEC office. Ẹ wú àwọn ọmọ kan bá yín sí lórí line lórí fóònù wọn. Bẹ́ẹ̀ bá dẹ̀ fẹ́ lọ sí INEC office náà déédéé ṣùgbọ́n pẹ̀lú bí tẹ́ wà ní òkè owó dẹ́nsìn ẹ̀rọ ọmọkan ládùúgbò bó dẹ̀ ṣe iléeṣẹ́ àwọn ní kọ̀ǹpútà ni tó ń ṣe photocopy tó ń ṣe gbogbo ẹ̀ ẹ sọ fún wọn pé ibi tẹ́fẹ́ ṣe ni wọ́n ti ní code yẹn lọ́wọ́ wọ́n ti ní website yẹn lọ́wọ́ cvr.inecnigeria.org ìyẹn rọrùn tẹ́ bá ti tẹ̀ pẹ́rẹ́ báyìí yóò gbé yín lọ bí tẹ́ fẹ́ ni á dẹ̀ mọ béèrè tẹ́ fẹ́ ẹ dẹ̀ máa sọ fún. Ẹ ṣeun. Hello. Orúkọ yín o. Ok kí n béèrè yín. Ẹ jọ lórí photo card yẹn náà ni ẹ jẹ́ bá wa ro àwọn elétò ìdìbò yẹn àwọn àtọ́sí ẹ̀mejì ládùúgbò wa níbẹ̀ àdìgbà rárá. Kí ló ṣẹlẹ̀? Pátákà tó kú omi káàdì fún káwọn ṣe bíi 10 yẹn tó ṣe pé èèyàn mọ dúró tí ó tó bí ọ̀nà mẹ́ta fún ti mọ̀ dáyàn tó. Kí ni wọ́n sọ pé ṣẹlẹ̀? Ẹ ló mà. Ṣé ẹ pọ̀ níbẹ̀ ni àbí wọ́n slow fúnra wọn? Bẹ́ẹ̀ni sà, bẹ́ẹ̀ni. Àwọn èèyàn pọ̀. Àwọn èèyàn pọ̀ gan bẹ́ẹ̀ ni kódà púpọ̀ lára wa kúrò nígbà tí wọ́n ti fi àtẹ́ǹtì wa. Kí lẹ fẹ́ sọ sílẹ̀ sí? Ó lè ṣẹlẹ̀ nígbà míì náà pé nẹ́tíwọ̀kì máa ń fún wọn ní ìpèníjà torí a lọ káàkiri gbogbo ọjọ́ márùn-ún yìí a rí pé nẹ́tíwọ̀kì fún wọn ní ìpèníjà ẹ̀rọ wọn náà dẹ̀ fún wọn ní ìpèníjà ṣùgbọ́n dẹ̀ pé wọ́n ti overcome ẹ̀ ju ti dijọ́ Friday. No ṣé ẹ rí kò kàn yín àbí pé wọ́n ní àwọn òṣìṣẹ́. Bẹ́ẹ̀ni sà. Kí lẹ fẹ́ ṣe gan? Wọ́n ní máa ṣe pé nẹ́tíwọ̀kì pé máa ṣe ìyẹn yọ̀kan náà làwọn lò ní nǹkan. Wọn ò parọ́ fún yẹn màmá. Kí lẹ fẹ́ ṣe gangan? Kí lẹ fẹ́ ṣe gangan tẹ́ fi lọ bẹ̀? Voter card ni sà. No ẹ ti gbà rárá àtọ̀. Bẹ́ẹ̀ni sà. Ṣé ẹ ti ṣe pre-registration yẹn? Àwọn ọmọ yìí wọ́n ẹ tẹ̀ ti kọ kóòdù yẹn jáde. Yes sà. Ó dáa ẹ ti gbìyànjú ntẹ kan nídìí náà ni pé kẹtẹka ẹ gbìyànjú pẹ̀lú ògo Ọlọ́run láti jọ Monday lọ bó ṣe jọ Tuesday mo rò pé nǹkan tún bẹ́tà. Ìyàwó ẹ dákun ẹ fẹ́ béèrè kan lọ́wọ́ yín o bẹ́ẹ̀ ṣe mo fẹ́ béèrè kan lọ́wọ́ wọn nítorí pé bí wọ́n ṣe ń bá mi sọ̀rọ̀ mo rí pé wọ́n ń sọmọdé fún wọn sọ pé àwọn ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbà mí ni ẹjẹ́ wà ní ìkíyèsára ní agbẹ̀dàn yìí o ọ̀pọ̀lọpọ̀ wọn sọ pé àwọn òṣèré tí ìbò látàrí ìbò Jonathan ẹni wọ́n ti wọ́n káàdì yẹn sì wà valid sí o tẹ́ ẹ bá lè fún wọn ní orúkọ yín kódà kẹ́sẹ́ pé nígbà náà ẹ wà ní Sokoto nígbà náà ni wọ́n sọ pé ibi tẹ́ bá bi tẹ́ wà bàbá yẹn fún wọn lórúkọ yín àtọ́jú ọ̀bí yín wọ́n á fi síbẹ̀ yóò gbé káàdì yín wá o ẹ mọ̀ jẹ́ àṣẹ àṣekọ́jẹ́ pé àti sẹ́ńgbà kan á tún wá ṣe mí ní ìsìn tó pé ààrí mọ́ ẹ jẹ́ aṣọ tó pé ààrí mọ́ ni mọ̀jà wá ṣe mí àwọn ọmọdé tí wọn ò tẹ̀tẹ̀lẹ̀ rí àti àwọn àgbàlagbà ń bọ̀ ya oru ọ̀fẹ́ òsì fún wọn gbà náà láti ṣe ń gbà yẹn àwọn lọ́wọ́ ní kó lọ sí òtútù míín sìn ẹ̀jọ̀ dàpọ̀ àwọn rọ̀ wá o. Ẹ̀yin tí ẹ bá ní ìbéèrè kankan lẹ́yìn ètò èmi lẹ́ẹ̀pẹ́ ò torí ní fi nọ́mbà àwọn bàbá yìí síta
ẹ pè mí sí 07032880939 07032880939 ní kẹ́ ẹ pè mí sí. ẹ sì lè mẹ́sàgì mi ní WhatsApp lórí nọ́mbà yín kan náà. ẹ bá ń kí akọgun ká tó máa lọ sílé. A kí bàbá wa akọgun àjíǹde ara ọmọ jẹ́ o. àmín o. Orísun yìí ò ní gbẹ o. àmín lórúkọ Jésù. Èrò yín lórí Ògbómọ̀ṣọ́ yóò wá sí ìmúṣẹ. àmín lórúkọ Jésù. A kí yín a sì kí ayaba náà lé. ẹ ṣeun olórí odidi pátá bámi Ajíbóyè gbọ́dá kí. àti gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ODD pátápátá ẹ kú ọ̀rọ̀ ìlú o ìlú àgbẹ̀yìn o àwọn ẹ̀sìn láti gbọ́dọ̀ Ọlọ́run. àmín ẹ ṣeun orúkọ tèmi ní Sọjí Abẹ́jálà mú kí àgbàdé tó wà ní kámẹ́rà ó dijọ́ mẹ́jọ o àlàáfíà fúnlẹ̀ Ògbómọ̀ṣọ́ o. àtótó àrẹ́rẹ́ gbogbo bíbí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ pátápátá o. àjọ tó ń ṣètò ìforúkọsílẹ̀ àwọn olùdìbò tá a mọ̀ sí àjọ INEC ń fàkókò yìí rọ gbogbo àwọn ọmọ bíbí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ láti ìjọba àbílẹ̀ kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ láti ìjọba àbílẹ̀ gúúsù àríwá oríire ògolúwa local government títí tó fi dé Sùúrùlérè local government láti tún jáde wá forúkọsílẹ̀ eléyìí tó gbìyànjá lọ́jọ́ 18 àtọjọ́ 25 oṣù kẹjọ. ètò yìí àkọ́kọ́ gbéra sọ pẹ̀lú lọ sórí ìtàkùn ayélujára www.cvrinec.org tó bá dọjọ́ 25 ẹ wá lọ sí gbogbo olú iléeṣẹ́ àjọ elétò òdìbò tó wà nítòsí yín níjọba àbílẹ̀ márààrún tí bẹ́ẹ̀ lu Ògbómọ̀ṣọ́ níbi tẹ́ ti máa ṣàlàyé orúkọ yín àdúgbò tẹ́ ti wá àtijọba àbílẹ̀ tẹ́ ti wá pẹ̀lú tòsíta alákọ̀ọ́kọ́ orí ìtàkùn ayélujára. ẹ wá máa gbọ́ o àwọn ẹni àyànfààní yìí sísílẹ̀ fún làwọn ọmọ bíbí orílẹ̀-èdè Nàìjíríà bẹ̀rẹ̀ látọmọ ọdún 18 lọ sókè. ẹ̀yin tẹ́ ẹ ti sọ káàdì ìdìbò yín nù ẹ má ṣàfihàn ó yẹ ẹ máa bọ̀. ẹni nọ́mbà orí káàdì rẹ ti parẹ́. bẹ́ẹ̀ ni ẹni tó ṣe ìpàrọ̀ bùgbé láti ìletò kan sí ìletò mìíràn gbogbo àwọn wọ̀nyí là ń retí láti wá forúkọ sílẹ̀ o. ẹ má gbàgbé pé káàdì ìdìbò wa lágbára wa láti yan ẹni tọ́kàn wa ń fẹ́ fẹ́tò ìdìbò tó ń bọ̀ lọ́dà. má sì gbàgbé pé ẹ̀ka pẹ́rẹ́ láǹfààní àti lè fowókọ́lẹ̀ o. gbogbo ọmọ bíbí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ láti ìjọba àbílẹ̀ márààrún la rọ̀ láti jáwé kí á wá forúkọ sílẹ̀. olùkéde ẹgbẹ́ onídàgbàsókè ọmọ bíbí ilẹ̀ Ògbómọ̀ṣọ́. káàdì ìdìbò rẹ